نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أقول الله أترى إكاتي هو أسواج النبي محمد صلى الله عليه وسلم قالوا أبا كمسا أبا أبيا كتتبير أفي بي إمنا تقدر كمسا في مين كوكاوا àtọ̀rọ̀lọ́dọ̀ rẹ̀ àforíjì rẹ̀ kọmọ́sá àṣífẹ́ ní kọ̀ọ̀kan wá abẹ́rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ìkìláàsì tí wọ́n fi gbáṣẹ́ ẹrú kọmọ́sá àjogún rẹ̀ fún wa ọlá àjọkọ̀sọ́sọ́ rẹ̀ insha Allah ta'ala a máa tẹ̀síwájú lórí àwọn àlàyé èyí tá ń ṣe fún wa nípa al-imanu بيوم القيامة وما يتعلق به ìnígbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbìndì alìkìyàmà àti àwọn nǹkan tó ṣe pé ó sopọ̀ mọ́ ọjọ́ ọ̀gbìndì alìkìyàmà yìí nínú àwọn nǹkan tó ṣe pé a gbọ́dọ̀ bá nínú ìgbàgbọ́ mùsùlùmí ó ṣe pé tá a bá rí èèyàn tí ọ̀gá nígbàgbọ́ síjọ́ ìgbéga ní kìíyàmà sísè ń pè rẹ̀ ní mùsùlùmí irú ẹni dé òlè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ wọn. àbótí ẹ̀ nígbàgbọ́ sọ́jọ́ ìgbéga ní kìíyàmà àmọ́ kò ní ìgbàgbọ́ sáwọn nǹkan tó ṣe pé yóò ṣẹlẹ̀ kálí kìíyàmà ò tó ṣẹlẹ̀ àbí yóò ṣẹlẹ̀ ní gbàgbọ́ ní kìíyàmà tí ọba nígbàgbọ́ sáwọn nǹkan tí ó ṣẹlẹ̀ láwọn ọjọ́ yìí náà irú ẹni bẹ́ẹ̀ ní ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ kò nígbàgbọ́ sọ́jọ́ ìgbéga kìíyàmà ni. ìtumọ̀ rẹ̀ wá ni pé irú èèyàn báyìí kò lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba. tó bá bá dálì kìíyàmà yóò dé sálì kìíyàmà ní gẹ́fẹ̀rí ni kọ́lọ́run ọba kọ́mọ́sà sọ wá kúrò níbẹ̀. ìdí ni tó fi jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ní fún mi àti yín ká nígbàgbọ́ sáwọn nǹkan tá à ń sọ nípa ọjọ́ ìgbéga kìíyàmà yìí. nínú àwọn nǹkan náà tó yẹ ká nígbàgbọ́ sí òun ni muhasabatullahi lil khalaiq. ìṣirò ọṣẹ́ tí ọlọ́run ọba Allah tí ó ṣèṣirò ọṣẹ́ nìkọ̀ọ̀kan wa níjọ́ ìgbéga kìíyàmà. a ní láti nígbàgbọ́ sí ipe gbogbo ń tá agbélé ayé wa ṣe pátápátá min khairin wa sharrin
nínú dáadáa tá a ṣe ní àwòṣáré àbábúrú tá a ṣe kámẹ̀ pé ọlọ́run ọba àlá yóò ní àṣẹṣirò rẹ̀ yóò ṣèṣirò rẹ̀ fún wa ní gbangba ìkẹ́yàmà. èyí tá a jẹ kó ṣe nínú dáadáa èyí tá a dúró ṣe nínú dáadáa èyí tí wọ́n pè wá ká wá ṣe èyí tó ṣe pé fún ara wa náà láàrò owó la fi sí ọlọ́run ṣèṣirò rẹ̀ fún wa. bẹ́ẹ̀ náà ní iṣẹ́ aburú tó ṣe páwà lápilẹ̀ rẹ̀ fúnra wa àbá aláwọ̀ ẹ̀kan tí ń ṣaburú la bá wọn dá sí àbí wọ́n pè wá sí gbogbo àwọn nǹkan yìí pátápátá àwòrán àwòrán àṣìlò ọlọ́run ṣèṣirò rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí kan ò sì ní dé kan lọ́wọ́. ọlọ́run sì ti ní kó yé wa pé wọ́n wọ́n aṣọ́ra wọlé àṣìlè gbogbo tí ó ṣèṣirò nǹkan láyé pátápátá ọ̀yára tó ọlọ́run ọba níbi ìṣirò. torí làákàyè lómi lè mọ sọ pé àṣìbáṣe wá pọ̀ tó lé náà wọ́n wá sí wọ́n sì ti sílífà wọ́n sì ti kàmẹ́lì wọ́n sì ti ṣàrábà gbogbo kálukú ni wọ́n sì láti rí ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ tóbi lé ẹni ìwé ìṣirò ọlọ́run ọba ló sì yára ẹ̀ṣù torí pé òun lágbára lè gbogbo kan gbogbo bó ṣe ṣe tó fi pọ̀ tó fi kéré tó fi dá tí ò fi dá gbogbo ẹ̀dọ́ ọlọ́run ọba lọ́wọ́ ṣe ṣe rẹ̀ ní gbogbo dàkíá aláti nígbà tó ṣe lè yọ ló fi ní ìdí ká máa yẹra wa wò lójoojúmọ́ ká máa yẹra wa lójoojúmọ́ ní tàǹgbìlẹ̀ ayé wa ṣe níbi iṣẹ́ wa ní níbi ọrọ̀ ajé wa ní ọrọ̀ ọjà wa ní owó wa ní aláti yẹ̀wò ká tó wá sọ níbi ọrọ̀ ẹ̀sìn wa àwọn kan yìí ṣe pàtàkì ká gbọdọ̀ nígbàgbọ́ sí. lábẹ́ ilé yìí nínú àwọn nǹkan tó yẹ tó tún wá jẹ́ dandan fún wa ká gbọdọ̀ nígbàgbọ́ sí lábẹ́ ìṣirò wa á nígbàgbọ́ pé bọ́lá wọn bá ṣèṣirò ó ní tí ó fi ṣèṣirò. ìyẹn ni pé a gbọdọ̀ nígbàgbọ́ sí pé tó bá di jẹ́ ìgbéga ní kíámà ọlọ́run ọba yóò gbé skéèlì tí ó fi wọ iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa yóò gbé kalẹ̀ a gbọdọ̀ nígbàgbọ́ sí pé skéèlì kan bẹ tẹ́lẹ̀ ó fi wọ́n sẹ́ wa yóò wọ́n sẹ́ rẹ wa yóò sì wọ́n sẹ́ aburú wa. kọ́dà nínú tá a nígbàgbọ́ sí òun ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo iṣẹ́ wa tá a ṣe pátápátá níbi tí wọ́n ń kọ́ sí dáyàrí iṣẹ́ wa wọ́n kó gbogbo ẹ̀jọ́ látijọ́ tí wọ́n ti bí wa àbí látijọ́ tá a ti bàlágà títí tá a fi lọ ṣaláìsí wọ́n kó dáyàrí iṣẹ́ yẹn jọ wọ́n sì tẹ̀ kalẹ̀ fún wájọ́ gbéga kìámà eléyìí nínú tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo ẹ̀ náà sì lọ́lọ́wọ́ bá aláàjúwe sínú Al-Qur'an gbogbo ẹ̀ náà lọ́lọ́wọ́ bá aláàjúwe sínú Al-Qur'an ọlọ́wọ́ bá aláàjúwe nínú àyè kan nígbà tí ń sọ nípa pé àníṣe àwọn ọlọ́wọ́ ọba anískéèlì tá a fi wọn sẹ́yìn a sì tó kalẹ̀ báyìí níjọba dàrí àmà kálukọ́ ọmọ rí ọlọ́ni wọn lọ́bẹ̀ al-mawazin al-qista li yawm al-qiyamah fala tuzlamu nafsun shay'an ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba a gbé àwọn òṣùwọ̀n déédéé a gbé kalẹ̀ fọ́jọ́ ọ̀dẹ́ndẹ́ al-qiyamah òṣùwọ̀n tá a fi wọn sẹ́yìn nìkọ̀ọ̀kan ọlọ́run á tó kalẹ̀ báyìí fala tuzlamu nafsun shay'an ọlọ́run kò ní sẹ́ni kankan táwọn ọlọ́run ọba tá a ṣàbòsí fún nínú ìwọ̀n nìyẹn. ọlọ́run wa in kana mithqala habbatin min khardalin atayna biha. ọlọ́run ní ìtẹ́ ẹ bá ṣe láyé ní dáadáa àdíláboró tí nǹkan ẹ̀yìn ọ̀bá ju dèdè owóró kan ọkà bàbà àbájáde lọ tó wá jáde látara koríko kan létí ọ̀nà lẹ́bọ̀ ọ̀nà ọlọ́ni àtàyìnà bí ha ọlọ́lá àmúwá fún yí dáadáa tó ṣe kó ṣe kéré tó yẹ èyí tó ṣe nínú kọ̀rọ̀ èyí tó ṣe ní gbangba èyí tó ṣe tó ẹ̀bọ̀ níkàkú sí nínú dáadáa ọlọ́ni àtàyìnà bí ha àmúwá fún ọ aburú tó ṣe ọmọ tó ọkọ̀ fọwọ́ rẹ́ mú báyìí tí wọ́n ká sí kẹta tó ti ẹ̀mọ̀ pé ṣe kẹta ọlọ́ni kí ni àtàyìnà bí ha
ọlọ́run láàmú wájọ́ náà lọ́hùn á ní ẹwà wò ọlọ́run wà káfà bínà hasibin ọlọ́run láwọ ọlọ́run ọba á sì tó lẹ́ni tó ṣeéṣe sí o á sì sọ̀rọ̀ gbogbo ẹ̀ tí nǹkan kan ní dàrú mọ́ra wọn. ilé ìjẹ́ àmọ̀ pé ọlọ́run ọba ní skéèlì tí ó kàn wọ́n sẹ́ wa yóò sì tó kalẹ̀ kálukú ó sì kíni wọ́n wọ́n sẹ́ rẹ̀ bí wọ́n sì wọ́n tọkùnrin ní wọ́n wọ́n tóbìnrin kò dẹ̀ sí nǹkan kan tó sọnù mọ́lọ́wọ́n ọba aláàlọ́wọ́. àwọn anìká nígbàgbọ́ sí pé tíra kálukú tí wọ́n kọ sẹ́ wa sí dáyàrí tí wọ́n rẹ́kọ̀dù sẹ́ wa sí láti gbọ́dọ̀ àti bàlágà títí táàfin lọ wọlé ọlọ́run ọba lọ wọ́n tó gbogbo ẹ̀ kalẹ̀ fún wa báyìí kọ́dọ̀ ọlọ́run jó yé wa pé kí ni tó ń ṣàrò àdáwárí àwọn pépà yìí àwọn dáyàrí yìí wọ́n fọ́n síwájú kálukú báyìí ni mi ò rí tọ́wọ́ àmì òsì gbogbo tọ́wọ́ àmì ẹ̀rọ máa rí torí pé ń jọta àti bàlágà kọ́dà ìgbàtọ́ lọ́wọ́ ọba ti dá wa lọ́lọ́wọ́ ọba ti gbé iṣẹ́ wa ó gbé ẹ̀kọ́ wa lọ́rùn wọ́n sì ń kọ́ síbẹ̀ adébọ́lọ̀ ọba aláàfi sọ́nù sọ́tìrì sọ́ọ̀ ọlọ́ni wa kulla insani alzamnahu ta'irahu fi unuqi ọlọ́ni gbogbo ọmọ ènìyàn kọ̀ọ̀kan làwọn ọlọ́wọ́ ọba láti gbé ìwé iṣẹ́ rẹ̀ kọ́ lọ́rùn ọmọ ènìyàn kọ̀ọ̀kan àti gbé ìwé iṣẹ́ rẹ̀ tí ọmọ ń ṣe láyé dáadáa ní ṣe ni aburú ní ṣe ni gbogbo ẹ̀ lágbé kọ́ lọ́rùn wọ́n máa kọ́ síbẹ̀ ọlọ́ni wọn ló kúrìjọ lahu yawmal qiyamah kitaban yalqahu manshura ọlọ́run láwọn ayọ̀ tíra ìjáde lọ́rùn rẹ̀ lọ́wọ́ àdíjọ́ ògbódà kìyàmà àwà sọ di tíra tó ń gẹ́gẹ́ fúnra rẹ̀ ó rí tásì kọkalẹ̀ báyìí àpọ̀ tíra yẹn síwájú rẹ̀ báyìí pé ọyá máa wò ó gbogbo tó ṣe àwà sọ fún jọ́nà pé ikra kitabaka bi nafsika káfà bi nafsika al-yawma alayka hasiba ìwọ́n gẹ́ fúnra rẹ̀ ṣe ṣe ohun tó wà mẹ́ eléyìí sọ fún wa pé èmi àti kámẹ́ pé gbogbo ń tàn ṣe àǹtọ́jú rẹ̀ ni o wọ́n ń dè mọ́lẹ̀ ìwọ ọ̀kọ́ àmọ́lọ́wọ́ bá aláàyò àwọn tí ọ̀yàn àwọn tí ọmọ ọkọ̀ kalẹ̀ tí ń ṣe màláíkà tí wọ́n sì dè kalẹ̀ tí nǹkan kan ò sì ní sọ̀rọ̀ eléyìí ní ó di kéde àti kalẹ̀ palẹ̀ má kalẹ̀ fọ́jọ́ yẹn yóò di kéde àti kalẹ̀ ṣiṣẹ́ èyí tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ti ń retí ká ṣe tó sì pé gbogbo ẹni tó bá ṣe irú iṣẹ́ yìí yóò dé bọ́lọ́wọ́ ọba dáadáa tó bá di jọ́ ògbìn àkíyàmù káwá mọ̀ pé bá a ṣe láàní ní tí wọ́n fi sòsùn wọn ṣẹ́ wá yìí gbogbo ọmọ èèyàn kọ̀ọ̀kan náà wọ́n sòsùn wọn náà bí wọ́n sì sòsùn wọn ṣẹ́ wá wọ́n sòsùn wọn ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ kálukú fúnra rẹ̀ bí ṣe ń ṣiṣẹ́ dáadáa yẹn náà ní níwé ìtìsí lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ẹni pé ta bá ń bẹ láyé ta bá ń jẹun ta ń jẹ tọ́ da ta bá wọ̀n wá lórí scale yóò ní ta wọn ẹlòmíì máa já scale ń mú ti jàjẹ́ jù ẹlòmíì sì ní kò sí ní wọn kẹ́kẹ́ bí àṣẹ ìwọ̀nra wa láyé yẹn náà ni wọ́n wọ̀ wá lálùkè ámà ẹni tó ṣiṣẹ́ wọ́n wọ̀n ìwọ̀n tó bá wá ṣiṣẹ́ tó dáa ó rí pé ó sì wọ̀n lórí dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba àlá ìwọ̀n tó bá ṣiṣẹ́ burúkú wọ́n tẹ̀lé ó fúyẹ́ níwájú ọlọ́run ọba àlá ni bí wọ́n sì wọ́n iṣẹ́ wa tí wọ́n wọ́n tákàdá wa bẹ́ẹ̀ náà ni wọ́n wọ́n tó ṣiṣẹ́ ẹ̀rí ń bẹ lórí dáadáa Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ìjọ kan ogun eré igi lọ ọfẹ já igi tí ó fi hàn pákó ọlọ́run sì dá lẹ́ni tẹ́sẹ̀ ń dùn sẹ́sì mọ̀ káwọn tẹ́sẹ̀ máa ń dùn ẹsẹ̀ méjèèjì tí máa ń dùn ọba àyàpọ̀lọpọ̀ àwọn tẹ́sẹ̀ máa ń dùn yìí ọba àṣẹyọ kan náà ni ẹsẹ̀ yóò tún rí kò sí nílé ìmúlẹ̀ dáadáa irú ẹ̀dá tọ́lọ́mọba aláàdáàbẹ̀lẹ̀ àwọn ọmọ Mas'ud lélẹ̀ ó wá gbókè lọ ó fẹ́ gé igi lórí igi èyí tí ó fi hàn pákó atẹ́gùn ó sásìkò kan wà tátẹ́gùn fẹ́ atẹ́gùn wa bẹ̀rẹ̀ sí ní gbé lọ ń gbé bọ̀ lórí igi báyìí bí ẹni tí ó ṣubú gbogbo àwọn sọ̀rọ̀ àti wọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní kásẹ́ẹ̀nì pé ẹsẹ̀ yóò tí ẹ múlẹ̀ rárá wọ́n rẹ̀ ní ẹ̀nẹ́bí wá bèèrè lọ́dọ̀ wọn pé lè mẹ́sà tàbí àkó
kí ló tẹ̀rẹ̀ mi wọ́n ní arẹ́rìn ní tìtorí pé ẹsẹ̀ rẹ̀ ti rí atẹ́gùn wá ń gbé lérí igi subhanallah Ànábì ní ẹ̀ẹ̀mọ̀ pẹ́sẹ̀ rẹ̀ tó kéré yẹn ni bó sì kéré yẹn ni lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ọgbọ́n ojú òkè owó jùlọ tọ́ba ti jọ́ gbé dàrí kìlámọ̀ tọ́lọ́ bá gbé ẹsẹ̀ yẹn sórí skéèlì tọ́ba gbé òkè owó jùlọ sórí skéèlì ẹ̀sán àbílá àwọn ọmọ sòwò yọ tẹ̀sùn wọn níbi iṣẹ́ rẹ̀ ti ń sìn. ilé jámọ̀ pé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wọ́n rún ẹnìkọ̀ọ̀kan wò wọ́n rún ọba àṣetó wò látara rẹ̀ ní òjì ká ṣe kíni ká múra ṣe dáadáa a lè máa ya fọ́tò ara wa láyé báyìí káwọn ọ̀rọ̀ pa dáa ẹni tó dáa fún ẹ náà wọ́n fẹ́ràn dáa ní kọ́rọ̀ ara rẹ̀ tó bá dáa ní kìámọ̀ ọlọ́run ní ọmọ ẹni tó ṣe kíni ní ọmọ ẹni tó dáa nígbà tán bá ń wọ owó fẹsẹ̀ wọn sẹ́ rẹ̀ wò kọ́lọ̀ òjì kíni àti yín kó jẹ́ abá dáadáa pàdé ọlọ́run ní fa amma man thaqulat mawazinu ọlọ́run ní ẹnikẹ́ni tí ọlọ́run bá ní kí òṣùwọ̀n rẹ̀ owó iṣẹ́ rẹ̀ wúwo òun náà wúwo ọlọ́run fọwọ́ fi ishatin radiya irú àwọn èèyàn báyìí wọ́n máa bẹ nínú ìgbádùn tí ó tẹ́ wọn lọ́rùn táwọn yóò dúpẹ́ fọlọ́run lórí tọ́lọ́run bá ṣe fún wọn. wa amma man khaffat mawazinuhu àmẹ́ni tí iṣẹ́ rẹ̀ bá fúyẹ́ tá a gbé sí skéèlì táà bá dáadáa ń bẹ̀ tó wọn náà fúyẹ́ ọlọ́ni ìwé ẹni bẹ́ẹ̀ fahummuhu hawiya ọlọ́ni ibi tí ó bèèrè nínú hawiya ló dé sí ní tàbí sẹsẹ fún un kí ni ó jẹ ọmọọṣẹ iná hawiya yẹn ọlọ́ni narun hamiya iná kẹrin tí máa jóyà ọlọ́mọdé ọ̀rẹ́ tèmi àti ọlọ́mọdé ọjà sílẹ̀ torí ìdí eléyìí ká nígbàgbọ́ ṣe pé ìṣirò iṣẹ́ máa wà lọ́jọ́ ìgbéga ìkìyàmà ìṣirò iṣẹ́ tí ó sì wà yìí náà ní ọlọ́run ó máa gbé iṣẹ́ nìkọ̀ọ̀kan yóò gbé lérí skéèlì ni kò ní sí ìrújú bẹ́ẹ̀ ọlọ́run sì láà ní sàbòsí fẹ́ni kankan kálukú náà ni ó sì rí tó wọn bá sí níṣẹ́ láyé ètí wọ́n kọ́ sínú rẹ̀ yóò rí kò ní jẹ́ pé bóyá àwọn ìtẹ̀lómìn ni wọ́n gbé fún un lọ́lọ́run fi ní àti gbètìrà yín mọ́ yín lọ́rùn tó bá dìjọ́ ìpínlẹ̀ àdìkẹ́ àmà àpàtìrà yẹn jáde fún yín àwọn àdá kalẹ̀ báyìí wọ́n náà wà á rí pé tó ṣe láyé èyí tó ti gbàgbé gbogbo ẹ̀ náà lọ́rùn kọ́lọ̀ ń jẹ́ kí ọjọ́ náà kọ́ dáa fún wa nínú àpẹẹrẹ táàbì wa mọ̀ ipe èèyàn ọ̀rọ̀ rẹ̀ já síbi tọ́ dáa ó sì jẹ́ ní tí iṣẹ́ rẹ̀ tẹ̀sùn wọn lọ́dọ̀ ọlọ́run ọba níjọ́ ìpínlẹ̀ àdìkẹ́ àmà tọ́lọ̀ ń bá ti ní kí kóre wa jáde kí ẹ wá gbà ìròyìn gbogbo ẹni tó bá fi ọwọ́ ọ̀tún gba síra rẹ̀ kọ́mọ̀ pé lè òun lé sí gbogbo ẹni tó bá fi ọwọ́ ọ̀tún tó fi gba síra rẹ̀ kọ́mọ̀ pé òun ti rúre òun sì fi sọ̀rọ̀ kọ́lọ̀ ọba kójú ni àti káwòrò ká fi sọ̀rọ̀ ẹni tó bá gba síra àti ẹ̀ pẹ̀lú ọwọ́ òsì kọ́mọ̀ pé òun ti ṣubú dànù òun lè débi síbi tọ́da kọ́lọ̀ bẹ́sẹ̀ ti wá bẹ́ẹ̀. èyí lọ́lọ́wọ́ bá aláwọ̀ sọ fún wa nínú Al-Qur'an ọ̀rọ̀ wa amma man utiya kitabahu bi yamini ẹni tá a bá fún ní tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún tó fi ọwọ́ ọ̀tún tó fi tọwọ́ gba tírà rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba lára yìí ká wá gbé fún tóun náà gbà ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá gba tírà rẹ̀ fasawfa yuhasabu hisaban yasira irú àwọn èèyàn yìí tó bá gba tírà yìí wọ́n sì ṣírò ṣẹ́ wọn ní ìṣirò tí ó rọrùn ìṣirò tá à ń sọ fún wa yẹn ni ìṣirò yóò ṣe kí ni yóò rọrùn kò ní lé gbogbo ìtẹ́gbélé ayé wọn sí tó máa ṣe báyìí àfa ọ̀nà ọ̀rọ̀ ní ọ̀bàdé torí bí wọ́n ṣe kí ni wọ́n gba tírà wọn pẹ̀lú ọwọ́ anabi sallallahu alaihi wasallam nínú àdìsí Aisha anabi ni man husiba rukiba man husiba udhiba ẹnikẹ́ni tí wọ́n bá ṣèṣe rọ̀ṣẹ́ fún dandan ọlọ́wọ́ jẹ yànnà náà Aisha wa ní ilé anabi sallallahu alaihi wasallam
nínú ọ̀nà tó lọ́wọ́ sì ti fi káyà ara káyìsí òfin nímọ̀ jù nínú àwọn ìyàwó ànábì ni pé gbogbo táyìsí àbárí kó rúrù lójú yóò ṣe bí lọ́wọ́ ànábì wa Muhammad. Aisha wa lọ bá ànábì pé ilé ànábì ó ní gbogbo ẹni tó lọ bá ṣèṣe rò fún wọn jẹ níyà. Sí ìṣe tọ́lọ́wọ́ ọba lọ sọ nínú Al-Qur'ani pé فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا. ṣe gbọ́dọ̀ ló ní gbogbo tó bá ga tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún yóò ṣe sinú iṣẹ́ rẹ̀ tí ó da oṣù lẹ́gbẹ́ bá lè sinú iṣẹ́ fún yóò ṣe kí ni yóò gbé ya. Ànábì wa sọ pé ìṣòro sọ́tọ́lọ́ ọba aláà sọ pé yóò rọrùn bẹ̀yẹn fadhalika huwa al-'ard. ìṣirò iṣẹ́ yẹn ni pé ọlọ́run ló gbé gbogbo ẹnì kọ̀ọ̀kan yóò gbé lọ sí di skéèlì wọ́n máa wò tó bá ti wọ́n wò tí sẹ́rẹ̀ bá yí tẹ̀sí wọn ìṣirò sẹ́rẹ̀ sí ohun tí a ti parí nù ìṣirò sẹ́tọ̀rọ̀ ọ̀nà àbíkọ́lọ́ ń béèrè pé ó sì báyìí gbogbo ní ọ̀yá máa lọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ìṣirò iṣẹ́ tí mo sọ ni pé mọ̀nà ìṣà ó dìbà gbogbo ẹni tó lọ bá béèrè lọ́dọ̀ rẹ̀ pé kí ló dé tó fi ṣe eléyìí tó ṣe kí ló fà tó fi ṣe ibi tó lọ kí ló fà tó fi lọ ọba tí má ṣe báyìí kí ló ẹni dé òtí mọ̀ pé ó dájú òun ọjọ́ àlọ́dọ̀ ọlọ́wọ́ bàdá lóbi jẹ́ sí pé ní ẹni tó bá bá tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ìṣirò sẹ́pẹ̀ wọn ó sì ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀kan wọ́n wò lásán tó bá ti wọ́n wò báyìí iṣẹ́ rẹ̀ ó tẹ̀sùn wọn ẹwọ́n sẹ́ rẹ̀ wọ́n náà wò tí iṣẹ́ rẹ̀ bá ti tẹ̀sùn wọn tó wọ́n náà tẹ̀sùn wọn ó parí ìṣòro bẹ́tẹ̀ rẹ̀ òjò ọlọ́run ní ìrọ̀bẹ́ fayanqalibu ila ahlihi masrura tí ó bá padà sí ilé báyìí yóò padà sáàárín àwọn èèyàn rẹ̀ lẹ́nu tí ó kíni tí ó máa dùnú tí ó lè yọ ọmọ ẹ̀dùn èmi náà lọ́wọ́ ni wọ́n bá sí báyìí fún ẹni tó bá wá gba tíra tiẹ̀ pẹ̀lú ọwọ́ òsì ọlọ́run ní wàhámà man utiya kitabahu wara'a dhahrihi ẹnikẹ́ni tó bá gba tíra rẹ̀ tó fi ẹ̀yìn ọwọ́ gbà tó fọwọ́ òsì gbà tó wá gbà látẹ̀yìn ẹni bẹ́ẹ̀ wọ́n yọkọ̀ fọwọ́ sọ́yìn báyìí wọ́n ní kí n ṣe yìí nìkan o ọwọ́ òsì tí ó fi gbà ní wọ́n kí ọwọ́ òsì rẹ̀ bọ́ ní igbá àyà rẹ̀ báyìí yóò wá jáde lẹ́yìn yóò sì wá gba tíra rẹ̀ látẹ̀yìn gbogbo ẹni tó bá gba tíra rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ òun ni wọ́n máa pariwo pé ìgbé ìdíjọ́ ìgbé dàkíyàmà tó bá wá pariwo ìgbé tẹ́ wọ́n yẹ́sẹ̀ wá àṣẹ ìrọ̀ yóò wá wọnú náà sẹ́yìn yóò dé sí nítorí pé kíni ó gba tíra rẹ̀ pẹ̀lú owó sí. ọlọ́run ní torí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ti rò nígbà tí wọ́n ń bẹ láyé pé àwọn èèyàn owó rẹ̀ kó wọn ní padà sọ́dọ̀ ọlọ́run ọba àlá irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ń bẹ láyé tí wọ́n ń bẹ láàrin àwọn èèyàn wọn tẹ́ ń bẹ láàrin àwọn èèyàn wọn wọ́n máa ń dun mẹ́ta máa ń jẹ́ ẹbú ni wọ́n sá ìdáfẹ́ni ẹlẹ́ni wọ́n ètò wọn àdúró ọmọ rẹ̀ níbi àti bá ti ẹ̀jẹ̀ àrí ìbàjẹ́ ọlọ́ni lónìí àwọn náà ni wọ́n bá ló jẹ́ ni kọ́lọ́mọ sì ti wá bẹ́ẹ̀ kọ́lọ́kọ́ kádàrá pé mi àti yín á jẹ́ kan nínú ẹni tí ó gba ìwé rẹ̀ pẹ̀lú ọwọ́ tí iṣẹ́ ẹwọ́ wà rọrùn ẹ̀jẹ̀ á ronú pé ọjọ́ kan jẹ́ ọjọ́ kan tí èmi àti yín tí wọ́n ṣèṣirò iṣẹ́ tá a gbéṣe láyé àjọpọ̀ ní mọ́sálásí láyé kálukú ń gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba àlá ń bẹ́ẹ̀ mú wa tó torí tọ́lọ́wọ́n ọba àlá àwọn mọ́sálásí ń sì bẹ́ẹ̀ mú wa tó ti pé wọ́n fọ́ọ̀sì ẹ̀ lérí báyìí ni ń sì bẹ́ẹ̀ mú wa tó gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ló gbé dé mọ́sálásí ló fi wá kí wọ́n jìnnà bí kọ́ lọ́n sàkẹ́lẹ̀ bí àbùkátà wọn kó wọ́n gbèsè ń sàn. tọ́ èyí tó wá sí èyí náà ní ọlọ́wọ́n yọ jáde fún jọ́nà wọ́n máa rí pé ìjókòó tí mo jòkó lọ́jọ́ báyìí ní déètì báyìí lásìkò báyìí tí mo ń gbọ́ kútùbà lásìkò báyìí nǹkan báyìí tí mo ṣe èyí òun lélẹ́yìn ọlọ́run àyọ̀ jáde fún kálukọ́ wà rí kọ́lọ̀ wọn bá kó jẹ́ kó jí ìṣòro mi àti yín kọ́lọ̀ jọrọ ọjọ́ ìgbéra kíá. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين وقال فمولا
atọrọ ìkẹ́ àti ìjẹ fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam. Nínú ayé àti tó ń júwe sí pé gbogbo ẹni tó bá gba tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún orílẹ̀ ọjẹ́ tí wọ́n òun náà ní tó lọ́wọ́ bá láti sọ pé gbogbo ẹni tó bá gba tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún tí wọ́n mọ̀ sọ́jọ́ náà lọ́rùn ni pé wá ọ̀hún mọ̀kẹ́ ọ̀rọ̀ ìta àbíyá tó bá gba tírà rẹ̀ tán báyìí yóò pariwo lójú létí lọ́sọ́dọ̀ àwọn èèyàn ní pé ẹ bá mi ka tó wà nú ẹ̀ ẹ̀dá mi kan tó wà ní ẹ̀ ìní ìyọ̀mẹ́ntò àmì ìmúláàkìl ìsáàbìyà èmi tí màmá dájú pé máa pàdé iṣẹ́ mi níjọ́ kan máa sì ṣe ṣírò rẹ̀ ẹ̀gbọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní gbogbo ẹjọ́ bá gbàtíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún tó bá gbà bá ìyọ́sọ̀ fáwọn èèyàn pé ẹ wá bá mi ṣe kí ni ẹ bá mi wo tó wà mẹ́ẹ̀ká ìlú ẹ̀wò ẹgbàá yẹ̀wò bí ìgbà tí èèyàn bá fẹ́ sáàmù ní skul tó wá gba resort ẹ̀rì pé ẹni bẹ́ẹ̀ ní ẹran yìí jẹ káàdì tí wọ́n bá wọn délé wọn ò ní sọ fún ìyàwó tó bá délé pé ẹran ti jẹ káàdì ni wọ́n bá ti ń délé báyìí lọ́mọ ẹ̀dá sáwọn èèyàn pé ẹ̀wọ̀n resort wa ti jáde ọlọ́run ní bí ọ̀rọ̀ gbogbo ẹni tó bá gbélé ayé ṣe dáadáa tó sì retí pé òun ọ̀ pàdé ọlọ́run ọba ń jọ kan bí ọ̀sán fáwọn èèyàn pé ẹ bá mi kan tó wà bẹ́ẹ̀ òun náà ti ka inú rẹ̀ dùn yọ́ mọ̀ wá sọ fáwọn èèyàn pé ìmì ìdọ̀mẹ́ntò àmì ìmùláàkẹ́ ìsáàdìyà èmi náà mọ̀ dájú tẹ́lẹ̀ pé màá pàdé ìṣòro ọjọ́ ìwé ọlọ́run yóò sì bí mi ní tí mo ṣe ọlọ́run wá àwọn èèyàn bẹ́ẹ̀ fáwọn fi ìṣàtúnrọ̀ ọ̀dìyà irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wà nínú ìgbádùn tí wọ́n yọ wọn nínú ìjọba ìdàkẹ́ àmà ọlọ́run àti yẹn wà bẹ́ẹ̀ ìgbádùn wo ni ọlọ́ni fi jannatin àríyá irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ ní àlìjánnà tí ipò rẹ̀ ga jù tí ò sí lọ láyé kò tó fún wa dáríyá irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ ní àlìjánnà tó ṣe pé àwọn èso bẹ̀ àwọn oúnjẹ bẹ̀ wọn ò ní ṣe wàhálà kí wọ́n tó rí dèndé wọn báyìí ní ẹ̀dá wọ́n máa nọwọ́ ìgbọ́nsẹ̀ fẹ́rẹ̀ èso tó báyìí wọn ni wọ́n máa mú jẹ léṣo tí ò ní àbá tí ò ní ìyàwó nígbẹ́ tí ó sì ní sọ wá di kẹ́mi oníjẹ̀díjẹ̀dí láyé ní wọ́n kí á mọ̀. ọlọ́ni kò tó fún wa dáadéa ọlọ́wọ́ á ní pé tábà wá mú èso tó bá ń jẹ àmọ́ wá sọ fún wọn pé kó lò washrabu àníyà bima aslaftum fil ayyamil khaliya ọlọ́wọ́ àmọ́ wá sọ fún wọn pé ẹ bẹ̀rẹ̀ jẹ́ èyí tó ṣe fúngbà tẹ́ ń bẹ láyé ẹ̀ṣọ́ tẹ́ ń jẹ ẹ̀jẹ̀ aráàlú síkùn yín ẹ̀yin ọ̀sọ́ tó gbogbo èdè jíjẹ ní ẹ̀ṣọ́ tẹ́ ń jẹ sínú ara yín ẹ̀yin náà máa jẹ́ lọ lóòrè wọ́n sọ̀rọ̀ bó wọ́n sì máa mú èyí tó ṣe fúngbà tẹ́ ń bẹ láyé yìí níta ìmú ẹ̀ṣọ́ mu ní ẹ̀mú kú mu èyí tó lọ pẹ́kẹ́ ẹ̀mú lẹ́ mú èyí ẹ̀mú ẹ̀mú lóde bí máa aslaftum fil ayyamil khaliya pẹ̀lú tẹ́lifíà ìpínlẹ̀ ayé yìí ṣe ẹ̀dàmú láyé nínú ìgbọ̀dọ̀ rí sí ìdàmú yìí lẹ́nu. ẹ̀yin lẹ́yìn tí mo kọ́ lọ́run ẹgbà ẹ̀kọ́ lọ́run ẹ̀sọ́ dáadáa ẹ̀dùnkún mi dáadáa ẹgbọ́ wá sí ẹ̀jẹ̀ tí yóò di sọ̀rọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ tí yóò di sí ọlọ́run ẹgbẹ́ gbọ́ orin ẹ̀dùn sí ìdìnnà sórí ẹ̀kọ́ ní ẹmọ gbọ́gbà dé ní ẹmọ sí ìgbàgbé ìdènà sí ẹ̀yìn náà lórí ẹmọ ìdí gbọ́gbà olùtẹ̀gbélé ayé yìí sí. nínú àwọn oríire tí ó jẹ pẹ̀lú tó bá gbàtíra pẹ̀lú ọwọ́ ìpínlẹ̀ ẹ̀rẹ́ tó wá gbàtíra àti ẹ̀kọ́ tó wọ́n sí tó bá gbàtíra àti ẹ̀kọ́ kí wọ́n máa ṣẹlẹ̀ sí yóò ní yá alẹ́ ìtọ́ni ọmọ sí èmi o yá alẹ́ ìtọ́ni ìlàmọ̀wé ìta kìtàbíyà ọmọ ìṣe èmi òun ọba ti mọ́ fún mi níwèé yìí ọdún yẹn ní ìfẹ́ ìrọ̀lá mi kí n bá ti ṣe ẹ̀bá ìtì mọ́ fún mi kí n má bà tí mo ṣe bàjẹ́ láyé kí wọ́n mọ̀ kí mo parọ́ kí wọ́n mọ̀ kí mo jalè kí wọ́n mọ̀ kí mo ṣe sí náà ẹ̀bá ti mọ́ fún mi níwèé yìí nígbà tó ní bá rí báyìí tó bá tó gbé oríṣiríṣi mẹ́ tó bá wọn ṣẹ́ tó lè tó dágbára tó ṣe èyí tí ò lè kọ́ lọ́wọ́ bá dán kọ́ ti kọ́ kalẹ̀ kódà ìkó
ní ìkàtó onílẹ̀ rẹ̀ torí kọ́fẹ́ bàjẹ́ tó mú ilẹ̀ lásán wọ́n ti kọ́ kalẹ̀ fún ọ yẹ kó o ṣe dáadáa mẹ́ẹ̀ o tún wá tẹ̀ mẹ́lẹ̀ wọ́n ti kọ́ sílẹ̀ yọmọ wa sọ pé lẹ́nu ábẹ̀rẹ̀ sáàbìyà èyí ò mọ̀ pé máa ṣẹ̀ṣẹ̀ òwe nìyí tí bá nà ní ìbá ti ṣe dáadáa ó sì láwọn bá pariwo fún ọ bóni sọ́nà ló ń sọ ní bíbí àná sọ kò sẹ́ni tí ẹ̀mí ẹ̀mí wọn sí dáadáa ó ń sọ́nà ní ẹ̀mí sí dáadáa bíbí àná ní ẹ̀mí sí dáadáa kò sẹ́ni tí ó ní pé ẹ̀mí sí dájẹ́ àmọ́kàlù fún mọ́ tẹ́tẹ́ ni ẹni tó bá gba tí ọ̀rẹ́ pẹ̀lú owó sì jẹ́ màlọ́rùn yóò mọ̀ wọn sọ pé yà lẹ́yìntà ha káà mẹ́tẹ̀ yọ lọ́ọ̀dì yà ọ̀pẹ̀ sí o tí ikú ti wá pọ́n báyìí yóò mọ̀ orúkọ pé kí ni kóhun tó padà sáyé kóhun tí ẹ̀ náà wulẹ̀ kú ọ̀wá ní bá ná ọlọ́mọ sí tó wà bẹ́ẹ̀ àbí ọlọ́mọ bá subhanahu wa ta'ala já rí dáadáa sí láyé já gbé ayé wa sí dáadáa wájú ajé pẹ̀lú àwọn tí ẹ máa retí pálíkì àmọ́ ọ̀sẹ̀lẹ̀ á sì ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ wá torí pé tá a bá ti láníyàn pé àlìkì àmọ́ ọ̀sẹ̀lẹ̀ á sì ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ wá òun yóò jẹ́ àdí ẹrù wa dáadáa látàrí ọlọ́mọ fún mọ́sàdé ọ̀rọ̀ ìgbàgbọ́ sí ń tá a sọ yìí ó di dandan o ká nígbàgbọ́ sí ń tá a sọ yìí ó di dandan o tá a bá ti nígbàgbọ́ sí àmì ṣiṣẹ́ tó lọ́sẹ̀ rẹ̀ kágbà kọlọ́run ó ṣèṣe oníṣẹ́ wa tẹlomi ọ̀wọ́ ọrọ̀run tẹlomi ó lè ọlọ́run ní jẹ́ tí wọ́n lè kájọ ọjàre báwọn àfáàṣe lè sọ náà ni wọ́n ń sọ yìí àtẹni tí wọ́n ń sọ àtẹni tí ń gbọ́ kí gbogbo wa ká di ẹrù wa dáadáa kò sí ń tọ́gbọ́n mọ́lọ́run ọba lẹ́rọ bẹ̀rù ìkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀rù gbogbo ẹ̀rọ wọn dè mọ́lẹ̀ ó yẹ pé ilé ọkọ̀ láwọn mọ̀láìkà kan bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa wọ́n sì bẹ̀rẹ̀ ìlú òsè wa kò sí tí wọ́n ń ṣe o iṣẹ́ wọn náà ni pé wọ́n kọ́ kalẹ̀ tá a bá ti jí ká máa wo àsìkò tá a fẹ́ lò lójúmọ́ ká máa fi wò pé iṣẹ́ wò láàṣì tá a bá ti ń sẹ́ ọ̀kọ̀ọ̀kan ká máa fi sáàṣì lè nígbà èyí tá a bá ṣe ní mistake kan sí kíni ká tọrọ àforíjì ọlọ́run sọ àforíjì fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك